وظاهرا وارزقنا العمل بما بذلك المقدس فيه الله. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى، وإذا رديت حتى كانت ملء ما في علمك وزنته وعدده، وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامع كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بإبز إنا نحن نزلنا الذكر إنه لحافظون. اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا، وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. kí ẹ má gbàgbé Bàbá ní ká má gbàgbé ní àná lánàá a sọ̀rọ̀ nípa ìwà àgàbàǹgebè tí ń bẹ fún àwọn gèfèrí funfun. bàbá náà sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìwà àgàbàǹgebè bí mo bá àgàbàǹgebè àgàbàǹgebè tí ń bẹ fáwọn gèfèrí tó ń funfun, bẹ báwọn kèfèrí gbogbo àwọn tí wọ́n gba Ọlọ́run gbọ́ nínú wọn àtọ́jú ọlọ́gbọ́nú wọn àtàwọn alábòsí inú wọn. àtàwọn alábòsí nínú wọn. a sọ pé tẹ́ ẹ bá tọ́jú owó túùlù Ẹgbẹ́ tọ́jú owó túùlù lọ́dọ̀ àwọn àkọ́kọ́ nínú wọn. àwọn ìṣẹ́ àkọ́kọ́ nínú wọn. bó o bá ti ṣe kó owó fún owó náà fún Wọ́n wọn, lè kó fún wọn lálọ́ gbogbo lójú ní dúdú ilẹ̀ wọn gbogbo wọ́n gbé nǹkan rẹ̀ fún ọ padà. àwọn àkejì àwọn àkéjì kódà bó ṣe pé àníní ló kéré jù nínú owó tà ń lẹ́jọ́ olówà gbogbo ẹni àbí àádọ́jọ àtọ́jọ èépìn ni wọ́n ń pè láàádọ́jọ. ẹlọ́jà ìgbẹ́. bó bá ṣe pé òun ló fi sọ́wọ́ àwọn gèfèrí dúdú, Ọ̀rọ̀ tó lọ fi sọ́wọ́ àwọn kèfèrí dúdú. wọ́n ó fẹ́ jẹgún. Wọ́n fẹ́ jẹ́ fún ní èrò wọ́n sì fẹ́ dáadáa rẹ̀ dédé ẹ̀. èrò ohun tí ó sì wà lọ́kàn wọn Èrò tó sì wà lọ́kàn wọn kí ni ó fi wá sí. kí ló fi wá jẹ àtìlẹ́yìn kóòtù ibo ló fẹ́ gbé wá ó sí. sì lórí àlàáfíà rẹ̀. ṣùgbọ́n tó o bá dúró dáadáa pẹ̀lú wọn, Ọmọ tó dáadáa pẹ̀lú wọn. tó o sọra rẹ dòṣó màálù, Lọ́sọ́rọ̀ àrẹ tó máa ló ẹ̀rù ó bà wọ́n. ẹ̀rọ ọ̀sán tó ti jẹta fún ẹgbẹ̀ mílíọ̀nù. bóyá Ọlọ́run lè ní owó kówó fún ọ padà. Ọlọ́run kó bọ̀. a sọ̀rọ̀ nípa ká ní ká dúró ti Ọlọ́run ká sì nífẹ̀ẹ́ Ọlọ́run. Bàbá náà sọ nípa kájú Ọlọ́run kájú níbẹ̀ sí Ọlọ́run. gbogbo ẹni tó bá sì níbẹ̀rù Ọlọ́run lẹ́mìí, Òwe ni ó bá ní ìbẹ̀rù Ọlọ́run lẹ́mìí. Ọlọ́run ọba máa fẹ́ràn rẹ̀ Ọlọ́run púpọ̀. máa fẹ́ràn wọn, ó sì máa láti yọrí. a sọ nípa ọ̀rọ̀ àwọn ẹlẹ́nu rézà Àwọn ẹlẹ́nu rézà tó ṣe wípé ẹnu wọn dùn, ẹnu wọn dùn. wọ́n máa fi ẹnu wọn ta ẹni tí ò rí bẹ́ẹ̀.
wọ́n máa sọ pé Ọlọ́run ló wí tí èsì ṣe bẹ́ẹ̀. Ọlọ́run wa tún ní ká lára wa lóye, ká ránra wa létí, ká sì jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run má ṣe wá lópònú, Ọlọ́run má ṣe wá lọ́dẹ̀. Béèyàn bá yọ̀dẹ̀ òun ni wọ́n rí mú, àmọ́ tó o bá yọ̀dẹ̀ tó o bá gẹ̀rẹ̀ nǹkan rẹ kò ní fòòrò. Ní òní ibi tí tá a bá tafsiri dé àfáà Ajíkòbí wala ya'murakum an tattakhidha al-mala'ikata nabiyyina أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون. Bẹ́ẹ̀ sì ni àwa Ọlọ́run ṣé asáwà náà la sì lè pa yín láṣẹ. Ẹ gbọ́rọ̀ láàrin bí o. Ntọ́lọ́run wí. Ẹ má jẹ́ kó yí a sì gbọ́. Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa ni. Ṣé àwa Ọlọ́run fúnra wa tá a sọ fún yín wípé lẹ́yìn èmi àfi èmi. Ọlọ́run àbẹ̀mí náà ni. Sáwa náà la tún wá sọ fún yín pé kẹ́ ẹ mú àwọn màláíkà. Àbí àwọn ànábì èmi Ọlọ́run. Mo ní kẹ́ ẹ mú wọn ní Ọlọ́run lẹ́yìn èmi Ọlọ́run. أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون. Nígbà tá a ti mọ̀ wípé bẹ́ẹ̀ ti ṣe wà, ẹ ti di mùsùlùmí òdodo, ẹ ti juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fọlọ́hun. Àwa la tún wá sọ yí pé ẹ mú màláíkà. Ẹ mú àwọn ànábì Ọlọ́run lọ́lọ́run. Sáwa Ọlọ́run la lè sọ. Ọlọ́run béèrè lọ́wọ́ wa ni. Áyà yìí àwọn kan ní ń tọ́ka sí. Ẹ wo àwọn gèfèrí ayé ìsìn. Wọ́n ti pín Ọlọ́run yẹ́lẹyẹ̀lẹ. Wọ́n gbà yí pé màláíkà gan-an Ọlọ́run ni. Ànábì Ọlọ́run ni. Lápèjúwe Jùbrílù wọ́n pè lọ́lọ́run. Ànábì Ìsá alayhi salatu wassalam wọ́n pè òun náà lọ́lọ́run. Sáwọ̀ Ọlọ́run la wí bẹ́ẹ̀ fún. A kàn fi eléyìí ṣàpèjúwe ni. Ojú dúdú púpọ̀. In tí ò sí ni wọ́n sì ń pọ́nlé. Àwọn Ọlọ́run à lè ṣe bẹ́ẹ̀ láíláí. Ilahukum ilahun wahidun la ilaha illa huwa ar-rahmanu ar-rahim. Wa ilahukum ilahun wahid la ilaha illa huwa ar-rahmanur rahim. Dájúdájú Ọlọ́run ọba yín ni. Tá ń júwe fún yín ni. Ilahun wahidun Ọlọ́run kan ṣoṣo ni.
لا إله إلا لا إله إلا هو الرحمن الرحيم لا إله إلا هو الرحمن الرحيم kò sí ọlọ́run míì lẹ́yìn ìlàhùn wáhìdù ọ̀kan ṣoṣo sí ni huwa rahman ọba olùkẹ́ni ni ó bá jẹ́ gèfèrí ó bá jẹ́ mùsùlùmí ó bá jẹ́ran ó bá jádìẹ gbogbo nǹkan yòówù tó bá ti jẹ́ ọlọ́run ọba ń kẹ́ gbogbo wa nínú ìkẹ́ ọlọ́run òun ni bá ń ti ń jẹ nínú ìkẹ́ ọlọ́run ẹ wo ẹnu wa bó ṣe rí bàbá fẹ́ yà kò jọ tejò ẹnu ejò ó pín sí mẹ́rin ni iná wọn fi rí nǹkan lọ́mì àmọ́ tiwa ọlọ́run dá ní bùnbù ó sì tún ṣe eléyìí tó ṣe pé tá a bá fẹ́ yà yóò yà á kò kèlè bọ́ ọwọ́ tá ń lò tá ń fi ṣe léyìí tá ń dà لا إله إلا هو الرحمن الرحيم لا إله إلا هو الرحمن الرحيم arahimi láàrin yìí àṣàkẹ́ni ìtumọ̀ méjèèjì fẹ́ bára wọn mu ṣùgbọ́n ó yàtọ̀ gédégédé sáà ní gbogbo wa lọ́lọ́run kẹ́ àmì àti gèfèrí àti mùsùlùmí gbogbo ẹ̀dá ọlọ́run àmì kódà òkúta tẹ̀ ń wò ó nínú òkúta dábàá kan tó wà ń bẹ̀ dábàá tó wà ń bẹ̀ òun náà máa fọ ọlọ́run mọ́ subahana man yarani subhana man yarani ويسمع كلامي ويعرف مكاني ويذكرني ولا ينساني ويذكرني ويعرف مكاني ويذكرني ولا ينساني. Gbogbo ohun tí ń sọ fún Ọlọ́run láàrin yìí ó fi hàn wípé abẹ̀mí kan bẹ̀rẹ̀ òkúta ò dá wà lásán òkúta ó tún lábẹ̀mí Ọlọ́run ní sì ń tọ́jú gbogbo wa. min shay'in illa yusabbihu bihamdihi walakin la tafqahuna tasbihahum. Ọlọ́run mọ ohun òǹkálukú bí tí ń ṣe ń fi ṣàfọ̀mẹ́ ó mọ̀. Aya àmúrùkún bèbè kúfúrì èmi Ọlọ́run lẹ́yìn ìgbà mo pa yín láṣẹ pé ẹ má ya gèfèrí tí mo sì mọ̀ wípé mùsùlùmí òdodo ni sẹ́mi ní ìwà pàṣẹ Ọlọ́run là wá ńlá káyè ó ń tọ́ wa sọ́nà wípé ká má lérò wípé Ọlọ́run ò jẹ́ nǹkan kan. وإذ أخذ الله ميثاق النبيين وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة
ثم جاءهم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. وإذ أخذ الله ميثاق نبيين ìgbà tí ọlọ́run ọba tó gbé àdéhùn pẹ̀lú àwọn ànábì ọlọ́run. Ọlọ́run gbé àdéhùn pẹ̀lú àwọn ànábì rẹ̀. Kí a gbé àdéhùn pẹ̀lú èèyàn àbí pẹ̀lú àwọn ànábì kò tí ì nítumọ̀ o. لما آتيتكم من الكتاب lẹ́yìn ìgbà tí wọ́n gbé àdéhùn tán ọlọ́run ọba tún wá fi tírà lé wọn lọ́wọ́. Lẹ́yìn tírà tọ́lọ́run tún gbé fún wọn ọlọ́run wá tún kọ́ wọn ní ìmọ̀ ìjìnlẹ̀. ثم جاءكم رسول مصدق ثم جاءكم رسول مصدق لما معكم. Àkọ́kọ́ Ọlọ́run gbé àwọn ànábì dìde. Àwọn ànábì ó gbé wọn dìde. Fún kíni? Ọlọ́run ètí fún wọn iṣẹ́. Ìgbà tí ó fún wọn iṣẹ́ ó gbé tírà fún wọn. Àwọn tírà wo ni? Èyí tó gbajúmọ̀ nínú àwọn tírà ní zàmánì tá a wà. Irú Injil tí wọ́n ń pè ní Báíbù àti Tàórátà ìwé ti Músà àwọn ni wọ́n ń pè ní Book of Moses, ìwé ti Ànábì Músà. Ṣe lẹ́yìn náà Ànábì Dáúdà Ọlọ́run náà tún gbé jáde in tí wọ́n ó fi jíṣẹ́ òun. Ọlọ́run tún wá gbé ànábì míì, ó gbé ànábì òjíṣẹ́ ó gbé dìde lẹ́yìn pé wọ́n jẹ́ ànábì. Eléyìí ń fi hàn wá wípé àwọn ànábì wọ́n pọ̀ kánrin. Àwọn tá a ránṣẹ́ ń bẹ nínú wọn, àwọn tá a ránṣẹ́ ń bẹ nínú wọn. Àwọn tá a ránṣẹ́ wọ̀nyí wọ́n fún wọn ní tírà. Ìta sì fẹ́ kẹ́ ẹ ṣe ni. Tírà tá a wá fún wọn yìí a jẹ́ kó lọ lásán. A kọ́ wọn lẹ́kọ̀ọ́. N tí ń bẹnu tírà wọn. Gbogbo ohun tó pamọ́ láṣìírí níbẹ̀ tí è ṣe pé ọ̀rọ̀ ẹnu a jẹ́ kí wọ́n mọ̀ kó tó di pé wọ́n mọ̀ jíṣẹ́. Lẹ́yìn eléyìí Ọlọ́run ò dá dúró bẹ́ẹ̀. Ó sì mọ̀ pé òun rán wọn ńṣẹ́. Ó tún wá gbé àwọn òjíṣẹ́ dìde. Àwọn òjíṣẹ́ tó gbé dìde yìí náà ànábì Ọlọ́run ni wọ́n. Àwọn tún ní dárájà tó tún fẹ́ ga jù àbí tó ga jù tàwọn ànábì lọ. Kì í ṣe pé àwọn náà ṣànábì o, àmọ́ ẹni aránṣẹ́
ó fẹ́ẹ̀ súnmọ́ ni ju ẹni tá à ránṣẹ́ lọ. Òun ló ọ̀rọ̀ tá à ń sọ yìí ló fa ìyapa ẹnu tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń sọ pé Ànábì Lukuman kì í ṣànábì. Ìyẹn ló bá ìyapa ẹnu táwọn èèyàn ní sọ pé Ànábì Lukuman kì í ṣànábì. Àwọn apá kan sì gbà pé Ànábì Ọlọ́run. Àwọn apá kan gbà pé Ànábì Ọlọ́run ni. Tó sì ní hújà tó fẹsẹ̀ múlẹ̀. Ó sì ní àwíjàre rẹ̀. Kí ni tí Ọlọ́run ṣe fún àwọn ràsúlù tí ò ṣe fún? Kí ni Ọlọ́run ṣe fún àwọn òjíṣẹ́ tí ò ṣe fún? Gbogbo àwọn ànábì. Gbogbo àwọn ànábì. Wọ́n ní tírà. Wọ́n ní tírà. Mo mìíní àwọn òjíṣẹ́. Àwọn òjíṣẹ́. Tírà àti ẹ̀. Tírà àti ẹ̀. Ta lọ́lọ́run rán sí? Ta lọ́lọ́run rán sí? Ọmọ rẹ̀ ni. Ọmọ rẹ̀ ni. Gbogbo ohun táwọn ànábì ń sọ náà ló sọ fáwọn ọmọ rẹ̀. Ẹnìkan ò lè dispute wípé nítorí pé kì í ṣe gbogbo ayé ni wọ́n rán sí. Ó wá jẹ́ kó wá ti pé ó jẹ́ wàlí. Òjijì tẹ́lẹ̀tẹ̀ jẹ́ bàbá. Ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Ó ń tún ṣe kí sì ni táwọn ànábì ń ṣe wọ́n tún wá ṣe náà. ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به. Ṣáàdùn níbi tó máa kún dúró ń bẹ̀. ثم جاءكم رسول مصدق لما معكم. ثم جاءكم رسول مصدق لما معكم. Ohun tí Ọlọ́run ń sọ láàrin yìí. Àṣé òjíṣẹ́ yìí. Ohun tó torí ẹ̀ wá. Òun ni kó wá máa jẹ́rìí sí tírà tí a fún yín. Ọmọ wa jẹ́rìí sí tírà tí a fún yín. لتؤمنن به ولتنصرنه. لتؤمنن به nítorí kẹ́ẹ̀fi lè gbàgbọ́. Nítorí kẹ́ẹ̀bà nígbàgbọ́ sí ni. Kẹ́ẹ̀fi ju ara yín lẹ̀ fún Ọlọ́run. Kẹ́ẹ̀ má sì rò pé ẹnìkan lè ràn yín lọ́wọ́ bí èbá sọ̀rọ̀. Ẹni tí àwọn tírà tí a fún àwọn ànábì wọ̀nyí gbé wá làwọn òjíṣẹ́ iná làwọn ni wọ́n ń emphasize lélẹ́rí. Òun ni wọ́n tún tú fún yín pé tí ń bẹ nínú tírà tí wọ́n wí fún yín o Ọlọ́run ló gbé wá bó sì ti gbé wá ní kọ́ọ̀là àkàrárí tún. Kọ́ọ̀là àkàrárí tún. Kọ́ọ̀là àkàrárí tún. Ọlọ́run wá ń sọ̀rọ̀ ní ìpè. Ṣẹ́ẹ̀sì gbàgbọ́. Ṣé gbàgbọ́ kí lọ́lọ́run sọ pé ṣé gbàgbọ́? Kì í ṣàwọn ànábì wọ̀nyí. Tá a fún tírà kì í ṣàwọn. Tírà tá a fún wọn. Ṣé gbàgbọ́? Wa akhaztum. Wa akhaztum ala dhalikum. Ẹ sì gbà pé ẹ sì mú tírà náà lódodo wípé lọ́dọ̀ àwa Ọlọ́run ló ti wá. Ẹ sì mú tírà náà lódodo lọ́dọ̀ àwa Ọlọ́run ló ti wá. Kọlu àkọ́rìnà. Àwa gbàgbọ́ o. Kọ́lá wọ́n ṣe àdú. Kọ́lá fọ́ṣẹ́ àdú. وأنا معكم من الشاهدين. Ṣé ẹ
sì jẹ́rìí sí i wípé lọ́dọ̀ wa ló ti wá. Ẹjẹ́rìí sí tírà náà lọ́dọ̀ wa ló ti wá. فاشهدوا وأنا معكم من الشاهدين. Tẹ́ ẹ bá ti lè gbàgbọ́. Ẹ bá ti gbàgbọ́. Nígbà tó kọ́ wá lọ́dọ̀ yìí. Àwa Ọlọ́run Àwọn náà fúnra ara wa náà. kì í ṣe pé mi ní ń tọ́ka sí o, kì í sì ṣẹ̀yìn o. Ọlọ́run ọba fi pọ́nra rẹ̀ lé ló fi lo àwa. Àwa bẹ́ẹ̀ ni. Wípé èmi Ọlọ́run, èmi náà gbàgbọ́ pẹ̀lú yín. Yín sì kún yín tí mà jẹ́rìí wípé ẹ̀yin náà gbàgbọ́. فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون. فأولئك هم الفاسقون. ẹni tó bá gbọ́ lẹ́yìn náà tẹ́ bá wá gbé tẹ́ bá bẹ́ẹ̀ kọ́ tẹ́ bá gbogbo gbégbé tẹ́ bá gbẹ́rù gbọ́n rí o ṣeun lẹ́yìn náà tẹ́ bá gbẹ́rù gbọ́n rí tẹ́ ṣe bí ẹni pé kò kàn yín lẹ́yìn ìgbà tó ṣe pé ẹ ti gbà. فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون. Nígbà tẹ́ tí ẹ̀yìn bẹbọ jẹ́ tẹ́ lẹ́gbà àwọn wọn ni kúmùlẹ̀ fásikú na àwọn lóníbàjẹ́ olùbà nǹkan jẹ́ ẹni ibi òbílẹ̀jẹ́ èèyàn àwọn ẹni ibi àwọn ẹni tí ò wá ìdùnnú lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹni tó bá sì sọ pé tọlọ́run bá o n tó bá fọwọ́ ara rẹ̀ fà fún rẹ̀ òun ni ó rù afàgẹ́yẹ̀rẹ̀ أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون. afàgẹ́yẹ̀rẹ̀ dínìláhì yabghuna ronú ni lẹ́yìn ẹ̀sìn Ọlọ́run kí lẹ́sìn ní ìtẹ̀tún wá kiri. وله أسلم من في السماوات والأرض. Àwọn tí ń bẹ ní sánmà àti tí ń bẹ nílẹ̀ wọ́n gbà fọ́lọ́hun وكرها وإليه يرجعون طوعا وكرها وإليه يرجعون. طوعا bẹ́ẹ̀ bá fẹ́ وكرها abẹ́ tí ẹ̀kọ́ ẹfẹ́ ẹ̀kọ́ wá ilayhi turja'un kò síbi tẹ́ padà wá ọ̀wọ́ Ọlọ́run ọba iná lẹ́tọ̀ wá ẹ̀dọ̀ Ọlọ́run lẹ́ padà sí. قل آمنا بالله قل آمنا بالله وما أنزل علينا وما أنزل
أنزل على إبراهيم وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. قل آمنا بالله قل آمنا بالله Agba Ọlọ́run ọba gbọ́. Wa ma unzila alayna. وما أنزل علينا Ẹni tí Ọlọ́run ọba sọ̀kalẹ̀. Tírà rẹ̀ ni tó sọ̀kalẹ̀ fún wa. Àgbàgbọ́. وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط. Àfáà Jọ́ngọ́lọ̀, mo fẹ́ kó mú lọ́kọ̀ọ̀kan nítorí ó ní tó ń kọ̀ọ̀kan dúró fún. وما أنزل على إبراهيم وما أنزل على إبراهيم ó ṣe pé ànábì wa Ibrahim alayhi salatu wassalam òun náà ní tírà tiẹ̀ Suhufi wọ́n pè Suhufi Ibrahim àbá aláyé àmọ́ bó ti rí àmọ́ àgbàgbọ́ pé Ọlọ́run ló sọ̀rọ̀ kalẹ̀ fáànẹ́bí. Inna hadha lafi suhufil Musa suhufi Ibrahim wa Musa. Ó tún ti yà kúrò níbi tá ń lọ. Inna hadha lafi suhufil ula صحف إبراهيم وموسى صحف إبراهيم وموسى. Ó rí ibi tó gbé wa lọ lè ibẹ̀ kọ́ la wà àìtí ìdébẹ̀ òfin jẹ́rìí sí i. Wa ma unzila ala Ibrahima. Wa ma unzila ala Ibrahim. Wa Ismaila wa Ishaqa. Wa Ismaila wa Ishaqa. ويعقوب والأسباط ويعقوب والأسباط. Ẹ béèrè lọ́wọ́ ara yín. Àwọn ànábì Ọlọ́run tí wọ́n dákọ̀ yìí. Descendant ta ni wọ́n? Ta ni ìpìlẹ̀ wọn? Ànábì Ibrahim ni. Tírà tí ẹ̀sì tá a sì sọ̀kalẹ̀. Òun ni Suhufi Ibrahim. Igbó lásọ̀ kalẹ̀ fún àwọn àwo ní ànábì tó tún kún. Àwọn ọmọ rẹ̀, àkọ́bí ọmọ rẹ̀, táwọn gèfèrí tí wọ́n derí ẹ̀ kodò. Òun ní jẹ́ Ismaila. Ismaila làkọ́bí ọmọ ẹ̀. Ìní Al-Qur'ani fi ń yé wa nísìnyí
tírà tá a sọ kalẹ̀ fún bàbá wọn òun náà ni tírà tiwọn lẹ́yìn Ismaila lànàbí Ibrahim ló bí Ishaq ọmọ kejì tó bínú wá Yakuba ẹ̀rí Yakubu yìí Yakubu tẹ́ ń rí òun kọ́ ló bí ọmọ ọmọ ni ìpele kejì lòun wala asibati wal asbaq al-asibati yìí àrọ́mọdọ́mọ Ànábì Ibrahim àwọn lọ́lọ́run ń sọ̀rọ̀ lórí wọn tírà tí Sufi Ibrahim wá mú òun làwọn wọ̀nyí fọ́ọ̀lù síbẹ̀ tírà tànábì ti Ibrahim tó jẹ́ ti bàbá wọn òun ni tírà ti wọn ẹ wá máa bá ń sọ wà máa ń tíyà Musa wà Ìsá ó ti fò wà máa ń tíyà Musa wà Ìsá وما أوتي موسى وعيسى وما أوتي موسى eléyìí ń tọ́ka sí Injil tó jẹ́ ìwé ti Musa Tàórẹ́tà tó jẹ́ ìwé ti Musa òun làwọn kiri yóò ń pè ní Book of Moses tírà ti Musa kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan àṣírí kúnnú ẹ̀ nítorí pé ànábì Musa fúnra rẹ̀ gan àṣírí Ọlọ́run ń bẹ ń bẹ òun ní ń bá Ọlọ́run sọ̀rọ̀ bẹ́mi pẹ̀lú yín tí ń sọ̀rọ̀ yìí Ọlọ́run ń gbọ́ tiẹ̀ òun náà sì ń gbọ́ tọ́lọ́ kò sí ẹnì kankan tí ń jẹ́ òǹgbifọ̀ láàrin wọn tírà tiẹ̀ ọ̀tọ̀ kò papọ̀ mọ́ Sùúfì ìtàkọ́kọ́ òun ni ti Ibrahim ibi tó lọ lẹ́ẹ̀kan ibẹ̀ làwa dùn. Inna hadha lafi suhuri Musa al-ula suhuri Ibrahim wa Musa. Ti Musa Sufi ti Musa òun leléyìí òun tó ń pè ní Tauret wà Ìsá náà ní tírà tiẹ̀ òun ni Injila náà Musa àti Ìsá ẹbí ni wọ́n bí ọmọ ìyá ni wọ́n òǹkàlùkù ló sì ní tírà tiẹ̀ ọ̀kan òdì kan lọ́wọ́ nínú ẹ̀ wà nábì yúùnà min rabbihim àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì tá a fún ní tírà la nufarriqu bayna ahadin minhum la nufarriqu bayna ahadin minhum لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. Àwọn òye ànábì kan sọ́tọ̀ pé kì í ṣara wa. Òsí yàtọ̀ láàrin àwọn ànábì tó ń ṣara wa kéèyìlá ẹ́. Gbogbo ohun ànábì Ọlọ́run ni. Ànábì Ọlọ́run gbogbo wọn. Ọlọ́run ló sì rán wọn níṣẹ́. A sì nígbàgbọ́ sí wọn. Àwa tá a jẹ́ Mùsùlùmí òdodo. Eléyìí ń fi hàn wá wípé n tá a fi lè pé ní Islam. Àfi ká gba gbogbo àwọn tírà wọ̀nyí. Àwọn ànábì Ọlọ́run tá a fún ní tírà. Tá a fún ní àwọn tírà náà. Ká gbà wọ́n náà gbọ́. Tá a bá gbà wọ́n gbọ́. Ìgbàgbọ́ owó ìtí ìpé
ومن يبتغي غير الإسلام دينا mo ti gbọ́. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. ẹni tó bá wá kọ̀ láti gba ẹ̀sìn ìsìláàmù pé ẹ̀sìn tọlọ́run leléyìí. láti gbà pé ìsìláàmù lẹ̀sìn ọlọ́run. ọlọ́run tí ń fi yé yín pé ẹ má lérò wípé wọ́n gba ẹ̀sìn yín o. ọlọ́run tí ó yẹ ẹnikẹ́ni tó bá ti tẹ̀sìn míì lẹ́yìn ìsìláàmù pé. ọlọ́run lòun ò ní gbà. ọlọ́run ò ní gbà ẹ̀sìn ni. gbogbo ẹ̀sìn tẹ́ ẹ bá sì gbé wá. gbogbo ẹ̀sìn tẹ́ ẹ bá gbé wá. ẹ̀yin tẹ́ ẹ gbé wá. ẹ̀yin tẹ́ ẹ gbé wá. ẹ mọ̀ yìí pé ẹ ti wà nínú àwọn inú òfò. nínú olùkó lẹ́wà. ẹ̀sìn yín ẹ̀sìn yín. kò jẹ́ nǹkan kan fẹ́mi ọlọ́run. n ò sì ní kàkún. àmọ́ gbogbo ẹni tó bá gbé ẹ̀wù ìsìláàmù ẹ̀sìn tèmi faramọ́nù gbogbo yòókù àlàwá ìgóńgò túkẹ̀ ọ̀rọ̀ lásán kúlàmá áwòkàdú náírà ńlẹ̀lá àti èyí tẹ́ gbé kanáà nì ọlọ́run yóò fẹ́ dàbí Sadaqallahul Azim. Ibi tẹ́ ìnáwó sí tí ń bá dákẹ́ ń bẹ̀ kò ní make sense. Ó kàn yín nù. Ìsanwó yìí sì tó agbógbé ènìyàn. Àkọ́kọ́ tí àwọn wa dámẹ́rẹ̀ àbáàlú wa ní àdúgbò bàbá wa aláàjá àbàtú wọ́n ṣe tàbí fún wa nínú àwọn lẹ́yìn náà fún ọjẹ́ tọ́níkì fún wọn. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Àrí ṣe bàbá aláàjá àbàtú àwọn ọkọ̀ mọ́ owó sàrá àti wọn wá. Ọlọ́pọ̀ gbà fún wa ní àní sàárà aláìlá àrílọ́gbà. Ìkàlùkù náà lọ mú sàárà àti bàbá wa àwọ̀ ìsá ìmáàmù adẹ́rẹ́ aláti tí wọ́n lé ní ọlọ́pọ̀ gbà fún wa. Bàbá ìmáàmù sí bá tí wọ́n ní àti débí.